أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني سيرا وعلانيا. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني ليلا نهارا. بسم الله الرحمن الرحيم. عسى تكون له من قد يزون بني جمعا فرادا. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. نجني نجني إلهي من كل كيد عدوي ومن كل شر نبيب ومن كل شر الزمان. نجني نجني إلهي من كل كيد عدوي
ومن كل شهر نبيب ومن كل شهر الزمان نجني إلهي من كل كيد عدوي ومن كل شهر نبيب ومن كل شهر الزمان الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Today is on the 24th of January 2026. Ó bọ́ sí ọjọ́ Wednesday. A kú ọjọ́ mẹ́ta. Ẹ rí i pé ó tó ọjọ́ mẹ́ta tí mo ti wá ṣe live program pàápàá jùlọ lórí péèjì tí mò ń lò yìí Ọ̀kanlọ́mọ Al-Izzat Worldwide. Other page wa ta máa ń lò ìyẹn Al-Mustaqim Last Man Standing. So ọgbọ́n ẹni tẹ́bà tí follow page yẹn ẹ lọ bá wa follow page yẹn because page yẹn la máa padà fi yanjú gbogbo àwọn ohun tá à ń bá bọ̀ torí pé a ti wà ní last man standing báyìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo yẹ sọ́njọ́ kìíní àná pé page Ọ̀kanlọ́mọ yìí àwọn ẹni aburú àwọn ẹni ibi wọ́n report page náà tó pọ̀ ó jẹ́ kí wọ́n fẹ́ gbìyànjú àti hack page yẹn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bá tún ní dá bó ti ṣe rò kọ́ ló ṣe rí. Ọlọ́run ti bá wa dá page náà padà. Ẹ wá jọ nítorí tọ́ Ọlọ́run ṣe wọn pé mi ò ṣe awareness lórí program yìí mo kàn sùn mo jí torí láti bí ọjọ́ mélòó kan mo busy gan due to my job, because 2026 mo ti sọ pé ọdún achievement ni, ọdún iṣẹ́ ni, ọdún èrè ni, so that ó jẹ́ kí èèyàn mọ tó fẹ́ fọdún yìí ṣe sọ́dọ̀ jẹ́ kí n busy gan. Ṣùgbọ́n gbogbo wa náà la rí pé láti bí 3-4 days láti 3 days ago nsìn láti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ikú lọ́tún, ikú lósì, ikú wájú, ikú lẹ́yìn. Kódà ẹ̀rù ń bá yàn lẹ́nujọ́ mẹ́ta yìí o torí tí èèyàn bá rí bí àwọn èèyàn ṣe ń kú báyìí èèyàn máa wò ó pé ẹ dákun kí ni èèyàn ṣe fọ́lọ́hun tọ́lọ́hun ní pé kò tí ì kànyàn báyìí. Èèyàn máa wò kí ni èèyàn ṣe fọ́lọ́hun tọ́lọ́hun ní pé ikú yẹn ò tí ì kànyàn. Ó túmọ̀ sí pé àánú Ọlọ́run ló ṣẹ̀ wá kù kò ń ṣe mímọ̀ ṣe ẹ̀dá. Èyí tó wá ṣẹlẹ̀ sí bàbá wa Chief Imam àgbà fún ìlú Ìlọrin. Bàbá dàgbà
ọ̀gàn tí ìdarúgbó ni torí ìyàtọ̀ wà nínú ẹni tó dàgbà àtẹni tó darúgbó. À ń bẹ ọlọ́run àfànàbí Muhammad a fi bẹ ọlọ́run a fi jẹ́ kan ṣoṣo ọlọ́run a fi bẹ ọlọ́run. Ọlọ́run jẹ́ kí gbogbo wa dàgbà, ọlọ́run jẹ́ ká darúgbó torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Èyí tó dáa jù ni pé kéèyàn dàgbà kó tó darúgbó, ṣùgbọ́n àdánwò ni kéèyàn ti kékeré darúgbó. Onílàákàyè ni kó tẹ̀lé mi o. Èyí tó dáa jù ni pé kéèyàn dàgbà kéèyàn tó darúgbó, torí pé àdánwò ni kéèyàn ti kékeré darúgbó. Kò sí nǹkan tó ń sọ ọmọdé di arúgbó tẹ máa fi rírun funfun lórí ọmọdé àbí tẹ máa fi rí irun funfun nírùngbọ̀n ọmọdé tí ò bá ń ṣe stress over stress. Tí stress bá ti pọ̀ jù ó máa ń yára yọrun funfun lórí àbí nírùngbọ̀n àbí lábẹ́. Stress máa ń fà tàbí àṣìlò oògùn. Bí èèyàn bá ti pọ̀ lẹ́ni tó bá ti ń lo oògùn jù, tó bá ti ń lò lòkulò jù, bí ká wẹ ọṣẹ, bí ká lo àfọ̀ṣẹ, bí ká lo gbẹ́kúdè, bí ká lo àṣegbé, bí ká lo gbogbo àwọn aburú tíyàn máa ń lò nítorí ayé yẹn. Bí èèyàn bá ti pọ̀ lẹ́ni tó bá ti ń lò lòkulò jù, ẹ rí i pé irùngbọ̀n ẹ̀ á sáré nírun funfun ní kékeré. Ìyẹn ló ń pè ní kò dàgbà, kò tí ì darúgbó, arúgbó ló padà wá dà. Kò tí ì dàgbà, àgbà ló wá dà ní kékeré. Àwa bẹ ọlọ́run àfànàbí Muhammad a fi bẹ ọlọ́run, a fi bọ́lọ́run ṣe tó nínú àánú a fi bẹ̀wọ̀ ọlọ́run. Ọlọ́run dákun ṣe gbogbo alẹ́rú tí ó dàgbà, ṣe gbogbo alẹ́rú tí ó padà wá darúgbó. Àfànàbí Muhammad a fi bẹ̀wọ̀ ọlọ́run. Gbogbo tó ń jẹ́ fúdíá tó lè mọ́tì ikú òjijì Ọlọ́run má jẹ́ ó wọlé tọ̀ wá. Ọlọ́run má jẹ́ ó wọlé tọ̀ wá. Gbogbo tó ń jẹ́ kú òjijì lórí ara wa, lórí ọmọ wa, lórí ẹbí wa, Ọlọ́run má jẹ́ kí àdánwò ikú òjijì Ọlọ́run má jẹ́ kó wọnú ilé wa. Ẹ wo ọmọ kékeré kan tí wọ́n ń gbé fọ́tò ẹ̀ kiri láìpẹ́ yìí tí wọ́n ń pè ní Destiny. Ọmọ ọdún mélòó lọmọ yẹn tó di pé Ọlọ́run ní kí ikú wọnú ilé wọn lọ kó dẹ̀ lọ múrú ọmọ kékeré yẹn. Tí ikú yẹn dẹ̀ pàdé gbogbo àwọn tó dàgbà inú ilé wọn, kò mú wọn lọ, ó wá lọ mú ọmọ kékeré. Ló fi já sí pé àsìkò tá a wà yìí ikú ti tó ní wàásí fún èmi àti ẹ. Àlèmọ́ọ̀tù káfàlìmọ̀wá ìzù. Ikú tẹ rí yẹn ó tó fún wa ní wàásí. Má lérò pé dandan pé wàá dàgbà bí ẹni tó bá dàgbà ló ń kú o. Kò sẹ́ni tí ò lè kú o. Bàbá wa ṣífù ìmọ̀ọ́mù Ìlọrin tó lọ yìí, Ọlọ́run kàn kẹ́ wọn, Ọlọ́run ṣàánú wọn, Ọlọ́run ní kí àwọn dàgbà kó tó di pé àwọn padà ṣíwọ́ ọṣẹ́. So dàbí mo ṣe wá rí tó ń lọ lórí social media, mo dẹ̀ pé lè ní alhamdulilayi mi ò ṣiṣẹ́ lénìí ní off day mi. Gbogbo ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ gbọ́dọ̀ ní àsìkò tó máa fi sinmi tí kò bá fẹ́ kú òjijì nílùú òyìnbó tá a wà yìí. Gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ ní àsìkò tó máa fi sinmi. Lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí mo busy gan, ṣùgbọ́n lénìí wàláhì ọjọ́ ìsinmi ni fún mi. So that mo ṣe wá jí lórí bẹ́ẹ̀dì ẹ pé mi kó lórí bẹ́ẹ̀dì náà. Bẹ́ẹ̀ náà mo wò pé jẹ́ kí n tan kámẹ́rà kí mi náà bá àwọn ọmọ ìyá mi gbogbo àwa mùsùlùmí kí n bá wọn dárò ikú bàbá wa ìmáàmù ṣífù ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlọrin tọ́lọ́run ní kí wọ́n ṣíwọ́ ọṣẹ́. Èmi náà mo pé kémi náà tan kámẹ́rà kí n bá wọn dárò. Mo ti kí gbogbo àwọn tó jẹ́ àwọn èèyàn mi ní Ìlọrin, mo ti kí gbogbo àwọn ọmọ ìyá mi, mo ti pọ̀ gbogbo àwọn èèyàn mi tó jẹ́ ọmọ Ìlọrin. Èmi gan fún ara mi náà ẹlòmíì ò fẹ́ mọ̀ bóyá mo mọ Ìlọrin ni mí àbọ̀ ọmọ Abẹ́òkúta.
torí pé máa ń sọ wípé ọmọ Ìlọrin tó bá fẹ́ kọjá ààyè ẹ̀ ní kó sọ pé ọ̀rọ̀ Ìlọrin ò kàn mí. Ọmọ Ìlọrin tó bá fẹ́ kọjá ààyè ẹ̀ tó bá fẹ́ mọ báàbù ààrẹ ní kó sọ pé ọ̀rọ̀ Ìlọrin ò kàn mí. Màá wá sọ fún ọmọ Ìlọrin tó ní ọ̀rọ̀ Ìlọrin ò kàn mí, màá kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ pé ṣé mùsùlùmí ni ẹ́? A ní mùsùlùmí lòun. Màá ní pé ọ̀rọ̀ Ìlọrin tó kàn mí, ọ̀rọ̀ ilé yín kọ́ ló kàn mí, ọ̀rọ̀ mùsùlùmí Ìlọrin ló kàn mí, torí innamal mu'min ikhwa. Màá ń torí kí wọ́n tó bá ná ọmọ Ìlọrin ní má dá sọ̀rọ̀ wa, màá ní orí ẹ̀ ti dàrú. Ṣé mùsùlùmí ní ẹsẹ̀? N tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ní Ìlọrin, torí pé òun ni ìlú ẹ̀sìn tí gbogbo wa ní ìgbàgbọ́ sílẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá tó súnmọ́ wa nílẹ̀ Yorùbá. Màá ní ọ̀rọ̀ Ìlọrin kàn mí torí pé mùsùlùmí ni mí, gbogbo tó bá jọmọ́ mùsùlùmí ní Ìlọrin ó kàn mí. Ìyẹn ni àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, màá sọ fún ọmọ Ìlọrin tí kò bá ní làákàyè tó bá ní má dá sọ̀rọ̀ Ìlọrin o, ọ̀rọ̀ Ìlọrin ò kàn. Màá ní pé jọ̀ọ́ torí t'Ọlọ́run, ọjọ́ tí ọ̀rọ̀ Ìlọrin di ohun tí wọ́n ń tà lórí social media ní mẹ́ta tán kọ́bọ̀, tán bẹ̀rẹ̀ sí ní kó àbùkù fún ọba Ìlọrin, tí wọ́n kó àbùkù fún ìmáàmù Ìlọrin, tí wọ́n kó àbùkù fún gbogbo àwọn àáfàá Ìlọrin. Kí ló dé tí Ìlọrin ò fún wọn ní nìsánù lèwó làmọ́ yìí? Ṣé wọn ò rí wọn ni? Ṣé Ìlọrin ò rí wọn kó tó pé èmi tí mo wà l'Amẹ́ríkà náà padà wá fún ní nìsánù lèwó làmọ́ yìí? Màá jẹ́ kó mọ̀ wípé izi anna ní lisanu lihulamayi kafatan. Isi tó bá rí bẹ́ẹ̀, àná ni èmi ní lisanu lihulamayi fi biladi Ìlórí. N tó ní sátífíkẹ́ẹ̀tì ní pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọba. Màá sọ fún ẹ pé ọba tó ń jẹ nílùú Ìlọrin, màá béèrè lọ́wọ́ pé kí lórúkọ ọba tó ń jẹ nílùú Ìlọrin. Ṣùgbọ́n pé kò dàrú, ìwọ tó bá pèrè lọ́mọ Ìlọrin, o lè jẹ́ ọmọ Ìlọrin ṣùgbọ́n wọn bí bàbá ńlá kú bàbá ọmọ Ìlọrin kan dá kó fi álímì sẹ́yìn orúkọ tiẹ̀. O lè jẹ́ ọmọ Ìlọrin lóòótọ́ ṣùgbọ́n wọn bí ẹ dá kó wá fi álímì sẹ́yìn orúkọ tiẹ̀. Màá wá jẹ́ kó yé wọ wípé ṣó ti rí èmi tí wọ́n sọ pé kí ló kàn pẹ̀lú ọmọ Ìlọrin, màá jẹ́ kó mọ̀ wípé orúkọ tèmi álímì wà lẹ́yìn orúkọ tèmi. Ní àkìkíyà álímì wà lẹ́yìn orúkọ tèmi. Ṣó wá rí ihun tó wá ń jẹ́ álímì, kò wá síbi tí wọ́n ti ń jẹ oyè ẹ́míà láyé. Ilé álímì náà ti ń jẹ oyè ẹ́míà. Ló já sí pé gbogbo àwa tá a bá jẹ́ ọmọ álímì lẹ máa rí ẹ́míà bí orúkọ wa. Ìyẹn ló fà á tí mo fi ń jẹ́ ẹ́míà Adébáre ọ̀kan lọ́mọ, so that mo kàn sí làákàyè ẹlẹ́ni. Ó túmọ̀ sí pé ọ̀rọ̀ mùsùlùmí kan gbogbo wa, ọ̀rọ̀ Ìlọrin kan wà. Èyí tó wá ṣẹlẹ̀ sí wa ní Ìlọrin yìí, tó ṣẹlẹ̀ sí wa ní Ìlọrin, gbogbo mùsùlùmí ló ṣẹlẹ̀ sí ni mo sọ pé a kú léde gbogbo mùsùlùmí. Torí pé gbogbo mùsùlùmí la gbọ́dọ̀ mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ sí wa yà àáfàá àgbà, inú àwọn àáfàá, inú àwọn àṣẹ́kùbọ̀ àwọn dáadáa àná ní Ìlọrin, inú àwọn àṣẹ́kùbọ̀ àwọn dáadáa àná, Imam Zakaria Alan, nínú àwọn dáadáa àṣẹ́kùbọ̀ dáadáa àná tó bá àwọn tàná ló gbà, tọ́lọ́run wá ní kó ṣẹ́kù di àsìkò tiwa yìí, inú wọn ló tún lọ yìí. Inú wọn ló tún lọ yìí. Báwo la ṣe fẹ́ rírú wọn yìí fi replace, báwo la ṣe máa tún rírú wọn fi replace àwọn tó lọ yìí? Torí wípé kíní kan kọ mí lóminú. Ọjọ́ tá a bẹ̀rẹ̀ ní kékeré, ìjíjì tá jí sáyé, gbogbo àwọn àáfàá àgbààgbà tí ẹnu wọn ká ọ̀rọ̀ nínú Ìlọrin, tẹnu wọn ká ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, gbogbo àwọn àáfàá àgbààgbà tẹnu wọn ká ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, tó já sí pé tó bá ń sọ̀rọ̀ báyìí
ẹ̀rù á máa bá ìjọba, ẹ̀rù á máa bá àáfàá, ẹ̀rù á máa bá ọmọ kéwú. Ọ̀rọ̀ tó bá sọ báyìí àṣẹ máa gùn ni. Gbogbo àwọn àáfàá yìí ni wọ́n ti ń lọ, àwa rí àwọn ẹlòmíì fi replace wọn. Ló já sí pé lénìí sìn Islam wá di ìdàkudà lórí social media torí pé a ní central command mọ́ nínú Islam. Nígbà ayé bàbá wa Sheikh Adam, bàbá wa Sheikh Kamalidin Al-Adabi, bàbá wa Tajul Adabi, gbogbo àwọn àáfàá àgbàlagbà yìí ń jọ́ táwọn wà láyé, central command wà wípé ihun tí wọ́n bá sọ àkọ́kọ́ wọ́n kọ́kọ́ ní àjọṣe. Ẹlẹ́ẹ̀kejì ihun tí wọ́n bá sọ àṣẹ máa tẹ̀lé ni, ó dẹ̀ máa dọ́dọ̀ ìjọba. Ṣùgbọ́n lénìí ààrẹ àwọn èèyàn tí wọ́n lè dá mùsùlùmí lákẹ́ mọ́. Mùsùlùmí wá di ìdàkudà sórí social media nípa wípé àwọn tó ga nínú wa là ń gbìyànjú àti fà wálẹ̀. A máa wá rí ọ̀dọ́ mùsùlùmí, kò sí nǹkan míì tó fẹ́ sọ ju pé kó bẹ̀rẹ̀ sí ní lébẹ̀lì àgbà mùsùlùmí lórí social media lọ torí pé a ní central command. Bàbá wa tó wá kú yìí, inú àwọn àṣẹ́kùbọ̀ dáadáa tàná tó já sí wípé gbogbo àwọn tàná tá à ń dárúkọ yìí, bàbá wa ìmọ̀ọ́mù yìí náà ló ń kírun sí gbogbo wọn lára. Ló fi já sí wípé ìdájọ́ ọkú yìí má lérò pé wo ò ní kú o, kò sẹ́ni tí ò ní kú o. Bó o ṣe eré wàá kú, bó o ṣe eré wàá kú. Kul innal mauta alladhina tanfiruna minhum fa innahu mulaqikum. Ọlọ́run sọ fẹ́ fún Ànábì wa Muhammad pé bá mi sọ fún wọn bada isti'aza wa basmala. Ó ní kul innal mauta alladhina tanfiruna minhum fa innahu mulaqikum. Ó ní ikú tẹ̀ ń sá fún tí gbogbo yín torí ẹ̀ tẹ̀ ń ṣe gbékúdé, tí gbogbo ẹ̀ tẹ̀ ń ẹ̀yin olówó tẹ̀ ń torí ẹ̀ tẹ̀ ń lọ rí dókítà gbogbo ògbà yìí torí pé ẹ̀fẹ̀ kú tẹ̀yin olówó kan tẹ̀ ń so bẹ́ẹ̀tì mọ́ra nítorí pé ẹ fẹ́ kẹ́mi yín gùn. Olówó mi wà ó ti lo àlàáfíà nílòkulò débi pé kò lè dá dìde dúró mọ́ tí ò bá dé bẹ́ẹ̀tì tó máa fi ń gbéra wọn, tí olówó mi ò bá dé kò lè dá dúró. Tòun ti bẹ́ẹ̀ náà kò dẹ̀ rántí pé ikú ń bọ̀. Ó wá ní fa iná wúmọ̀ láàkì ìkúnjọ́kọjọ́ kan ń bọ̀ o. Tẹ́ pé ikú tí ó ń pa àwọn èèyàn yóò padà bọ̀ wá pàná wọ́n náà zúmọ̀ tòrọ́ ọdún náà ilá alimul géèbì wọ́n ṣàádàtì tí gbogbo máa padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Bàbá wa ìmọ̀ọ́mù yìí, gbogbo àwọn tó wá ń kú lánàá, bàbá wa ìmọ̀ọ́mù yìí ló ń kírun sí gbogbo wọn lára. Bàbá Sheikh Adam, bàbá wa ìmọ̀ọ́mù tó kú yìí ló kírun sí wọn lára. Bàbá Sheikh Kamalidin Al-Adabi 30 years táwọn kú or 30 something years, bàbá yìí ló kírun sí wọn lára. Bàbá wa àwọn àáfàá ńlá tó bá ti kú nílùú Ìlọrin tí gbogbo wa náà ti mọ̀, bàbá yìí ló ń kírun sí wọn lára o. Làáfàá kan sọ pé àáfàá kan ní pé àáfàá yẹn ní báwo mo ṣe àáfàá yẹn sọ pé ó ní bàyìnàmá yúrọ̀ lẹ́yìn zánà fi yá mú kíbìrà náà tá zọ́ra ní abáròmínà. Ó ní ukú mọ̀lìmọ̀ ní yàtì, yes. Àáfàá yẹn ní ukú mọ̀lìmọ̀ ní yàtì. Ó ní fílíbàrí yàtì járí. Ó ní máàzìn dùnìyẹ bìdárì kọ̀rárì. Ó ní bàyìnàmá yúrọ̀ lẹ́yìn zánà fi yá mú kíbìrà náà tá zọ́ra lè abáròmínà lè àkìbárí. Àfáà ní hukumulima ní yàtì. Àfáà ní pé gbogbo àwọn tá à ń sọ pé ọ̀rọ̀ ọkú, ìdájọ́ ọkú yìí filibari yàtì járí. Ihun tí ó máa ṣẹlẹ̀ lọ títí láéláé ni o. Kò ń ṣe pé bóyá ikú yẹn yóò wá stọ́ọ̀pù. Ikú yẹn yóò máa lọ títí láéláé ni. Filibari yàtì járí, ihun tó máa ṣẹlẹ̀ lọ títí láéláé ni o. Ó ní máàzìn dùnìyẹ bìdárì kọ̀rárì. Ó ní máàzìn ìdúnìyẹ ilé ayé tá a wà yìí bìdárì kọ̀rárì kò ń ṣe ibi tá a máa gbé lọ títí láéláé. Ilé ayé ìbí ọjà ni, àwa nájà ni, à padà kúrò ń bẹ̀ ńjọ́kanjọ́kan. Ihun tèmi àti ẹ bá ṣe la máa lọ jírìn fọ́lọ́run ọba. Ó wá ní bàyìnàmá
ó ní bainama yurol insanu fiya mukibiran ó ní bainama yurol insanu fiya mukibiran ó ní bí a ṣe ń gbúrò pé wọ́n mú làbárè wá fún wa pé lágbájá mà ti kú bó ṣe ń mú làbárè wá pé tàmẹ̀dù mà ti kú bá ṣe ń gbọ́ lórí social media pé èèyàn lágbájá báyìí mà ti kú àánú àwọn kan wá ṣe mí wọ́n á níyàn kan kú ìwà wa kọ sórí péèjì tiẹ̀ wípé kèfèrí kan tún kú ta ló sọ fún wọn pé ó máa kú ní mùsùlùmí la ilaha illallah la ilaha illallah a máa rojọ́ wájú ọlọ́run a máa rojọ́ níwájú ọlọ́run ikú ni ìyàn wá kú ìwà tún wá bẹ́ẹ̀ nìyẹn jà débi ikú débi wípé ó ti kú kò ní ẹni tí a ní rí mọ́ tó ti lọ ìwà tún wá kọ sórí péèjì ẹgbẹ́ kèfèrí kú ta ló sọ fún wọn pé wọ́n máa kú ní mùsùlùmí ta ló sọ fún wọn pé mùsùlùmí nìwọ náà láàyè ikú wa ti dín tó jásí pé ń sìn pé láàyè ikú wa ti dín tẹ́ pé àwa ti di gẹ́gẹ́ bíi lúpọ̀ sí pé ó tán àwọn kan náà tún ti kú àwọn kan náà tún ti kú àwọn kan náà ti kú ikú tó jásí pé ikú tẹ́ pé àlìmọ́ọ̀tù báàbùn ikú tẹ́ pé àlìmọ́ọ̀tù ikú báàbùn ilẹ̀kùn ni kò sí ẹni tí ò ní wọnú inú ilé náà kò sí ẹni tí ò ní kú ikú ló ṣúọ̀ jù ikú nìkan ló ṣúọ̀ jù gbogbo ayé kò sí nǹkan kan owó òṣùọ̀ gbogbo àmà ní owó mọ́tò òṣùọ̀ gbogbo àmà ra mọ́tò ìlú òyìnbó tá a wà yóò ṣúọ̀ pé gbogbo àlàmà wá sí ìlú òyìnbó ṣùgbọ́n kan ẹ̀kan tó ṣúọ̀ pé gbogbo àlàmàjọ ní ni pé ikú yìí nìkan ló ṣúọ̀ ikú yẹn nìyàn kan wá kú níwọ̀ tó wá ń kọ́mẹ̀tì aburú lórí ẹni tó kú ta ló sọ fún ẹ pé wọ́n máa dọ̀la bainama ó ní bainama yurol insanu fiya mukibiran ata sọ́ra lè abarumina lè akibari ó ní bainama yurol insanu fiya mukibiran àfààní pé ihun tó fi lè mú wa tá à ń gbọ́ wípé sheikh adamu kú bàbá wa ìmáàmù kírun tí sheikh adamu lára bàbá sheikh kamali kú bàbá wa ìmáàmù yìí kírun sí wọn lára bàbá wa lágbájá kú bàbá wa yìí ló kírun sí wọn lára ata sọ́ra lè abarumina lè akibari ẹni tó ń kírun sí wọn lára náà ti kírun sóhun náà lára lẹ́ni lánàá yìí la ilaha illallah ẹni tó ń kírun sí gbogbo àwọn tó kú lára àwọn náà kírun sí lára yìí ẹni tó tún wá kírun sí ìmáàmù náà lára báyìí wọ́n ní ìmáàmù gàmbàrí àbí ìmáàmù nìkan ló kírun sí wọn lára ẹni tó kírun sí wọn lára náà wọ́n ń bọ̀ wá kírun sóhun náà lára ńjọ́ kan ọkọ tẹ rí yẹn àgbẹ̀ roko tán ó fọkọ́ pamọ́ àgbẹ̀ roko tán ó fọkọ́ pamọ́ àgbẹ̀ tó roko tán ó fọkọ́ pamọ́ ọjọ́ kan náà ọkọ padà bọ̀ wá fi àgbẹ̀ pamọ́ ọkọ náà máa fi gbẹ́ ilẹ̀ tó máa gbin àgbẹ̀ sí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá mọ̀ pé mi àti àjọ máa kú kí ló dé tó ń fi kú yọ ẹni tó kú mo rí tíyàn kan kọ sórí péèjì pé àgbà kèfèrí kan tún kú láàyè ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ń pa mí lẹ́kún wípé ìwọ dẹ̀ lè táìpù ẹ̀ sórí péèjì tiẹ̀ pé ìyàn kan kú kèfèrí kan kú ta ló kọ́kọ́ sọ fún ẹ pé mùsùlùmí ni ìwọ lóòótọ́ ta ló sọ fún ẹ ó gbàgbé àyà ọlọ́run ni àyà ọlọ́run ni pé wàlá tamutuhunna illa wa antum muslimuna ó tí ì kú ẹni tó bá kú pẹ̀lú mùsùlùmí tó kú pẹ̀lú mùmìnì bí àwọn bàbá wa ìmáàmù yìí ṣe kú pẹ̀lú mùmìnì yìí àwọn ni mùmìnì náà àwọn ni wọ́n rọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n rọ́dọ̀ ọlọ́run dé sí àwọn ni wọ́n rọ́dọ̀ ọlọ́run dé sí wọ́n tó ò tí mọ̀ bí ìgbẹ̀yìn yẹn ṣe máa rí bóyá pé ilé babaláwo ló sì máa kú sí ìjọ́ tó lọ́ọ́ máa ló fẹ́ kú bóyá ilé ọlọ́ṣun ló máa kú sí ọjọ́ tí wọ́n bá ní ikú ẹ tó ṣé wọ́n mọ tọ́lọ́ máa fi kan ẹni ládánwò àbólérò pé èèyàn kan wà nínú ayé tí ọlọ́run ò ní déédéé àdánwò ẹ̀ lọ́dọ̀ ni kò sí bó ṣe lè ń kó tó nínú ayé kò ní owó lọ́wọ́ tó ọlọ́run ní déédéé àdánwò tó lè wá bá ẹ̀ kò sí má lérò pé o ti ga débi pé àdánwò ọlọ́run ò lè wá bá ẹ mọ́ Abíọ́lá ní owó ńjọ́ kan
Abíọ́lá kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọ́n nígbà tí Abíọ́lá rí owó tó ní owó tó wá gùn tó wá wà ní tàjà lílìkulì ó wá ní pé ibi táwọn bá dé yìí àgbà náà ò lè wọnú owó òun mọ́ tágbà náà bá wọnú owó òun yóò jẹun tó máa jẹ yóò máa jáde ńbẹ̀ ní ọ̀rọ̀ Abíọ́lá ni Ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ àgbà náà kọ́ ló máa wọnú owó ẹ̀ a máa fi ẹ́ síbi tí ò ti ní rí owó yẹn lódindi ọdún mẹ́ta tí ò ní lè ná owó yẹn báyìí owó tó fi gbogbo ayé ẹ ṣe tó fi gbogbo wàhálà ẹ tó fi kó jọ Ọlọ́run ní a máa fi ẹ́ pamọ́ síbẹ̀ Ọlọ́run ní a máa fi ẹ́ pamọ́ síbẹ̀ dé pé o ò ní lè rí o ò ní lè débi tí owó yẹn wà ẹ dákun bábíọ́lá ṣe ní owó lọ́wọ́ tó ìjọ tọ́lọ́run mú àdánwò wá bá Abíọ́lá ò ní àǹfààní àti padà síbi owó ẹ̀ wà tọ́lọ́run tó ní kó máa bọ̀ wájú òun Ọlọ́run inú ayé tá a wà yìí náà nìyẹn o inú ayé tá a wà yìí nìyẹn o Abacha jayé bí ẹni tí ò ní kú mọ́ Abacha lo ìgbà bí ẹni tí ò ní lọ bá Ọlọ́run mọ́ Abacha lo ìgbà bí ẹni kó já sí wípé òun fún ara rẹ̀ ló ní kápá lórí ìgbésí ayé àtẹ̀mí ara rẹ̀ níjọ́ tọ́lọ́run ní ọjọ́ ọkú dé gbogbo security tó ń bẹ ní Aso Rock pátápátá kò sẹ́ni tó mọ̀ wá ti kú lọ pa Abacha nínú ilé gbogbo security tó ń bẹ nínú Aso Rock bó ṣe pọ̀ tó kò sẹ́ni tó mọ̀ ìgbà tí kú lọ pa Abacha nínú ilé òkú Abacha ni wọ́n gbé bọ́ta kó nínú Aso Rock bí yẹn bá wá jìnà ṣèbí inú ayé la wà yìí kó lè mọ̀ pé àlèmọ̀dá bírù lọ́lọ́run kò sẹ́ni tọ́lọ́run ò ní kápá àdánwò ẹ̀ lọ́dọ̀ pírẹ́sídẹ̀ǹtì ìlú kan tó ń ṣọlá lọ́wọ́ tó ti wà ní gáyàtul khairi tó ti wà níbi tó ga jù nínú ayé nínú ìlú òun ni pírẹsidẹ́ǹtì ìlú míì tún ní kí wọ́n lọ mú wá fún òun wọ́n wá kó ankọ́ọ̀bù sí pírẹsidẹ́ǹtì kan lọ́wọ́ òun àtìyàwó ẹ̀ wọ́n tún wá gbé lọ sí ìlú míì tèmi ò fẹ́ dárúkọ inú ayé yìí náà ni o kí wá ló ń ṣe ìwọ torí owó tó ní lọ́wọ́ tó wá ń wú ọ̀run pé bíi pé kálápẹ̀ kankan ò ní ṣẹlẹ̀ sí ìwọ náà tó wá ń wo gbogbo ayé bí pé ó wá ń wo gbogbo ayé bí apárí bí pé wọn nìkan ló ní irun lórí ṣé torí ẹ̀sìn mùsùlùmí tí gbogbo àjọ ń ṣe yìí ẹni tó ń kírun tó ń gbàwẹ̀ tó ń yan sàká tó ń kírun fún àwọn èèyàn wá dúró àwọn èèyàn tí bàbá wa ìmọ̀ọ́mù ń kírun fún kírú ẹni bẹ́ẹ̀ wá kú kí ìwọ kan wá kọ sórí péèjì ẹ pé kèfèrí kú ìwọ tó kọrú ẹ̀ ò ní kú ní mùsùlùmí pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run ìwọ tó kọrú ẹ̀ ò ní kú ní mùsùlùmí pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà ẹ́ lẹ́rú gbogbo ẹni tó bá lè kọ jáde wípé kèfèrí ni ẹni tó kú ẹni tó kírun kú kódà kó má jẹ́ ìmáàmù gbogbo ẹni tó bá ti kírun kú wàláì tàláì ó ti di mùsùlùmí Ọlọ́run ló kù Ọlọ́run gbogbo bí ìlàlà máàmọ̀ tó bá kù sí Ọlọ́run ló mọ bó ṣe máa ṣèdájọ́ ẹ̀ Ọlọ́run nìkan ló kù tó mọ bó ṣe máa ṣèdájọ́ ẹ̀ èèyàn wá kú nínú mùsùlùmí ní ìsìláàmù lénìí àwa di pé a máa wá fira wa ṣe ẹ̀yẹ kò dẹ̀ sí àwọn tó ń sábà ṣe jù àwọn tí wọ́n pera wọn ní sàlàfíyà yìí ni ẹ ní rí àwọn mùsùlùmí òdodo tí wọ́n sí láàrin sàlàfíyà kí èèyàn máa kú kán máa wá fi ikú yẹn yọ ní fún wọn fi kú yọ̀yàn ṣùgbọ́n àwọn sàlàfíà yìí náà máa ríra wọn gẹ́gẹ́ bí pé àwọn làwọn mọ́jú tó dẹ̀yà sí pé gbogbo ohun tí wọ́n gbé dání pátápátá tó ń pè ní súnà tànàbí Muhammad gbogbo ohun tí wọ́n gbé dání yẹn kò ń ṣe súnà tànàbí wa Muhammad wàláì tàláì torí pé ànábì tí a pè àpèmọ́ra rẹ̀ pé à ń ṣe súnà rẹ̀ ànábì máa ń gbé ọlá fún ẹ̀mí wàláwó kánà ẹ̀mí kèfèrí àríkà wípé kèfèrí wọ́n ń gbé òkú kèfèrí lọ báyìí ànábì dẹni kí àwọn mùsùlùmí kí wọ́n dúró àwọn mùsùlùmí wá ń béèrè lọ́wọ́ ànábì pé ẹni tó ń gbé lọ ń ṣe mùsùlùmí ànábì ní pé ṣé ẹ̀mí tó ń bẹ lọ́rùn ẹ̀kọ́ ló ń bẹ lẹ́mìí tiẹ̀ ni ṣé wọ́n lẹ́mìí méjì ni mùsùlùmí wá kú ìwọ tó wá ń pè ní kèfèrí ìwọ tó bá kọ́ àtẹ tó bá bá wọn ṣí ẹ̀ àtẹ tó bá kọ́mẹ̀tì tábẹ́ gbogbo orú wọn bẹ́ẹ̀ wọn ò ní kú ní mùsùlùmí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wọn ò ní kú ní mùsùlùmí wàláì tàláì torí pé tí ọ̀rọ̀ bá ti débi ikú ẹ má yẹ ká máa ríra wa gẹ́gẹ́ bí wípé àwọn ò ní kú. bainama yural insanu fi amukbiran ata thoran abaru minal akibari bá ṣe rí ìròyìn pé ìmáàmù
Imam kú tí mídíà gbé yẹn náà ó ti mọ̀ pé ó ti ṣú ọjọ́ tí wọn náà bá kú mídíà máa gbé wọn náà kò sọ́gbọ́n ẹ̀ a ti wà ní ayé social media báyìí kò sí bí wọn náà ṣe máa kú tí mídíà ò ní gbé ẹ mídíà máa gbé ẹ pé wọn náà kú ní ṣá ẹ̀rù wa in fact bí mo dẹ̀ ṣe wá rí bí ilé ayé ṣe wá rí pẹ̀lú ọ̀rọ̀ mídíà ẹ̀rù dẹ̀ wá ń bà mí pé ìwọ Ọlọ́run kí náà fẹ́ sọ kí láyé máa náà a mọ̀ pé kò sí bíyàn ṣe máa kú o gbogbo ayé kọ́ ló máa rí dáadáa sọ ń pa ẹ̀ o gbogbo ayé kọ́ ló máa rí dáadáa sọ ń pa ẹ̀ o gbogbo ayé kọ́ o ṣùgbọ́n ìwọ má bá wọn sí níbi ẹni tí ó máa wá fi ikú yọ̀yàn torí pé ẹni tó lè fi kú yọ̀yàn lẹ́ni tí ò ní kú òun náà nìkan ni Ọlọ́run ọba Allahu pèlè tàṣẹ Ọlọ́run ò ní fi kú yọ̀ wá ẹ dákun torí tọ lọ́run àwa mùsùlùmí ẹ jẹ́ ká ronú níjọ́ la fẹ́ bá gbogbo oru eléyìí dà Ọlọ́run ní innamal mu'min ikhwa ọmọ ọ̀yá Ọlọ́run pé gbogbo wa wàhálà tá a fà títí látọdún yìí wàhálà tá a fà títí látọdún yìí tó yẹ pé fúnra ara wa náà la jẹ́ kí àwọn tí ò ń ṣe mùsùlùmí mọ̀ pé ogbe tó wà lórí adìyẹ wa kò ń ṣe náà àwa la tú àṣírí ara wa fún àwọn tó ń ṣe mùsùlùmí lórí social media àwa la jẹ́ kí àpọ́nlé iyì ẹ̀yẹ tọ́lọ́run fún ìsìláàmù lára àwọn àáfà àwa la gbà lára ara wa ló dá sí pé lè ní ìsìn mùsùlùmí ò níyì lórí social media mọ́ àwa la tara wa fún wọn àwa la tara wa lórí social media nísìnyí náà sìn àdẹ̀ ronú pé bá ṣe ń ba lọ yìí ṣé tá bá déwájú Ọlọ́run ṣé o lè sọ fún Ọlọ́run bó ṣe bá ìsìláàmù àti bó ṣe fi ìsìláàmù lẹ́sìn ṣé kí o tó dé ṣé bí ìsìláàmù ṣe rí leléyìí ìwọ tó dá aburú lẹ̀ lórí social media ó mọ́ra ẹ̀ ìwọ tó yẹ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ wàá mú wa edit ẹ̀ wàá ṣe cut and sew lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wàá wá post ẹ̀ sórí social media kọ́rọ̀ yẹn fún àwọn èèyàn nítumọ̀ míì wàá tún wá fò bọ́ta wàá tún wá sọ fún àwọn èèyàn pé ẹ sọ̀rọ̀ lé lórí o ẹ sọ̀rọ̀ lé lórí o wàá wá convince ẹgbẹ̀rún èèyàn lórí ọ̀rọ̀ tó mọ̀ pé ìwọ ló cut and sew ìwọ ló cut and sew ìwọ ló gé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀tọ̀ ni ohun tí ọlọ́rọ̀ sọ ìwọ ló géǹgékúgé ìwọ ló yọ ọ̀rọ̀ gidi kúrò ń bẹ́ẹ̀ ìwọ ló yọ ọ̀rọ̀ gidi kúrò ń bẹ́ẹ̀ wàá wá mú ọ̀rọ̀ mi wàá wá jọ̀yìn á wá nítumọ̀ mi lójú àwọn èèyàn gbogbo ilé yìí tá à ń ṣe fún Islam ilẹ̀ Yorùbá yìí àjọ bá Ọlọ́run o àjọ máa lọ bá Ọlọ́run o àjọ máa lọ bá Ọlọ́run o tá bá torí ohun tí a fẹ́ jẹ ihun tí a fẹ́ dà ihun tá a fẹ́ ní tá bá torí ẹ̀ tá à ń ba ìsìláàmù jẹ́ wallahi ta'ala sílá ìlà Ọlọ́run bí wa torí pé mi ti padà rò pé tẹ́lẹ̀ gbogbo tá à ń ṣe yìí mo ti padà rò pé tọ́ bá a wí àákù bá a wí ọ̀run là ń lọ èmi ti mọ̀ pé ẹni tí à ń sọ wípé kò lè fi ìwà ọwọ́ ẹ̀ lẹ̀ ẹni tá a sọ fún gbogbo ayé pé àní aburú ọwọ́ ẹ̀ yìí kò lè fi lẹ̀ ó ti lọ́mọ ẹ̀jẹ̀ ó ti lọ́mọ ìṣe ó ti lọ́mọ ìjẹ ẹ̀mú ẹni tá a sọ fún gbogbo ayé pé àní kò lè fi lẹ̀ ẹ dákun àsọsílẹ̀ wa tó ti wá sí ìmúṣẹ àbí ò wá sí ìmúṣẹ ṣùgbọ́n ló ti di bẹ̀rẹ̀ ọ̀dọ̀rọ̀dọ̀ yẹn ṣùgbọ́n ṣẹ́rí ọ̀dọ̀rọ̀dọ̀ tó bẹ̀rẹ̀ yẹn Ọlọ́run ti fi àṣẹ sórí ọ̀rọ̀ wa wípé ó máa ṣe padà ó máa padà sórí àwọn àsọsílẹ̀ tó náà òun ò ṣe mọ́ ó máa padà síbẹ̀ ṣẹ́wádìí tí tó tún wá padà síbẹ̀ yẹn àwa ti fi hàn ayé nìyẹn pé ihun tá a sọ ti ṣẹlẹ̀ àwọn ò wá ní bá padà sórí ẹ̀ mọ́ ní tá a fi gbọ́n jù lọ nìyẹn àwọn ò ní bá padà sórí ìyẹn mọ́ torí pé ẹ̀sìn làwa gbé dání Islam lèmi wá protect mo ti wá protect Islam lèmi pé mo ti tú iṣu dé sàlẹ̀ kòkò mo ti yẹ káwọn ayé mọ̀ wípé àwọn tẹ́ ń pè léèyàn ẹranko ni wọ́n lóru o àwọn tẹ́ ń fojú èèyàn re wò wọ́n ń ṣe èèyàn re o àwọn tẹ́ ń wò pé àwọn eléyìí ni wọ́n náwó fẹ́ sìn wọ́n ṣe torí Ọlọ́run o mo ti jẹ́ kí gbogbo ayé wa mọ̀ ó wá kù sáàárín èmi àtàwọn àtẹ̀yìn àtọlọ́run tó máa ṣèdájọ́ ó túmọ̀ sí wípé gbogbo àwa tó kù ẹ jẹ́ ká múra pé kí tí a bá kú tí ikú bá padà wá dé tó bá wá pa wá kí la máa lọ bá lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ò ṣe é tàn ṣùgbọ́n Ọlọ́run ò ṣe é tàn ṣùgbọ́n pé gbogbo ohun tá à ń ṣe fáyé táyé ní ìwà lórí irọ́ ṣùgbọ́n pé lọ́dọ̀ Ọlọ́run kedere ni àní mi ń sọ fọ́lọ́run pé Ọlọ́run fi
ìwà mi àtàníyàn mi tí mo fi ń ṣe ohun tí mo ń ṣe lórí ìsìláàmù lórí social media Ọlọ́run fi san mí lẹ́san àtàwọn ọmọ mi fi san mí lẹ́san sọ́dọ̀ bàbá wa ìmáàmù ló wá kú yìí sìn àti wàá ra àwọn èèyàn tó wá tún kọ aburú bàbá ìmáàmù tó oníkálukú ló máa gbẹ̀san ṣe ọwọ́ ẹ̀ ìnámọ̀lẹ̀ ẹ̀yìn Ọlọ́run sọ̀nù Kùránì pé oníkálukú ló máa jèrè ṣe ọwọ́ ẹ̀ so that èmi kàn ní kí wá kí gbogbo àwa mùsùlùmí ní o mi ò ní plan mi ò ní plan pé bẹ́ẹ̀ ṣe programu lé ní gbogbo tí mo sọ yìí náà mi ò palẹ̀ mọ́ fún un bàtà tá ni mo palẹ̀ mọ́ fún bí àmì ìbárí sọ jù báyìí lọ mi ò palẹ̀ mọ́ fún mo kàn wọ́n pé kí mi wá kí àwọn mùsùlùmí tó adékè mi ò ní kan tí mò ń ṣe lé ní orí bẹ́ẹ̀dì ni mo wà mo kàn kí n kí àwa mùsùlùmí àkó ara fẹ́ra kù ẹni tó wá kú la tó rí yìí o ta ló tún kàn ta ló mọ ẹni tí kú tún kàn báyìí ta ló tún mọ ẹni tó tún máa pariwo báyìí ẹni tó tún máa pariwo tó máa tún gbé pósítà yẹn sìn kò tí ì mọra ẹ o òun náà ti ń dunnú kiri báyìí Ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ mo bẹ̀wọ̀ Ọlọ́run ọlọ́mọ yẹn kó jẹ́ kémi ló kàn o mo bẹ̀wọ̀ Ọlọ́run ikú tèmi ò tí ì tó báyìí kò tí mi ò kọ́lọ́run gbogbo dáadáa tí mo níwájú ẹ kò tí ì tó mi ò bẹ̀ Ọlọ́run kú báyìí o mi bẹ̀ Ọlọ́run kú báyìí o ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run má ṣe la yọ̀ǹda ẹ̀ fún mi o mo ṣẹ̀ṣẹ̀ ń palẹ̀ mọ́ 50 lọ́ọ̀kan ni o mo bẹ̀ Ọlọ́run tó dá bàbá ìmọ̀ọ́mù lágbà Ọlọ́run jẹ́ kí èmi náà dàgbà o Ọlọ́run má yẹ kí n wá dàgbà pẹ̀lú ìbànújẹ́ o jẹ́ kí n dàgbà pẹ̀lú ìsìláàmù jẹ́ kí n dàgbà sínú ẹ̀sìn ìsìláàmù Ọlọ́run má wá lé ìmọ̀ọ́nì mi kún má dín ìmọ̀ọ́nì mi kù mo bẹ̀ ìwọ Ọlọ́run gbogbo tí mo ń ṣe tí mo fi ń wùn ìwọ Ọlọ́run tó fi ń yọ mí níbi ewu Ọlọ́run o gbogbo tí mo ń ṣe ní kọ̀rọ̀ ní gbangba tí ìwọ Ọlọ́run mọ̀ tí mo fi ń wùn ìwọ Ọlọ́run Ọlọ́run má yẹ kí n yé ṣe o ìtì bá wá ń ṣe ní kọ̀rọ̀ tó jọmọ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ó mọ̀ o ó mọ̀ pé láàrin èmi àti ẹ̀mi ò ṣe ṣíríkù mi ò ṣẹbọ láàrin èmi àti ìwọ Ọlọ́run bó ṣe lè hùn kó kéré mọ́ báyìí mi ò bá wọ Ọlọ́run bá doro mi ì bá wọ Ọlọ́run bá wọ́ orogún wọ Ọlọ́run tó wá wọ́lá pé mi ò bẹ́ wórogún gbogbo ìlàlà mọ́mọ́ tó bá wá kù lára tèmi náà Ọlọ́run má ṣe láì foríjì tèmi náà o ṣàforíjì fún mi o ìwọ náà má ṣe láì ṣe tí Ọlọ́run má ṣe láì ṣàforíjì fún wọn náà o kọ́ Ọlọ́run má ṣe láì wà pẹ̀lú wa o nídìí ilé gbogbo àwa tí a jẹ́ ọmọ Ìlọrin gbogbo wa lọ́mọ Ìlọrin àkó ara fẹ́ra kó bàbá ìmọ̀ọ́mù wáyé rẹ̀ wọ́n lo ayé rẹ̀ wọ́n ṣẹ̀sìn wọ́n lọ́ndẹ̀ ní kí wọ́n so ìsìláàmù papọ̀ nílùú Ìlọrin ṣé wàá rí gbogbo àwa tá a bá jọmọ Ìlọrin ẹ jẹ́ ká wá fura o gbogbo ẹni tó máa padà bọ́ sí ààyè ìmọ̀ọ́mù ẹ wò dáadáa kẹ́ tó fẹ́ lómi ìjẹ́ ìmọ̀ọ́mù o gbogbo ẹni tí ò ní jẹ́ kí àsopọ̀ ìrẹ́pọ̀ wà láàrin gbogbo mùsùlùmí ayé gbogbo mùsùlùmí Ìlọrin ẹni tí ò ní so ìfẹ́ yẹn pọ̀ bí bàbá wa ìmọ̀ọ́mù ṣe so pọ̀ ẹ ṣọ́ra ẹ má lọ fi jẹ ìmọ̀ọ́mù o ẹ má fi jẹ ìmọ̀ọ́mù o kò sẹ́ni tí ò lè jẹ ìmọ̀ọ́mù ṣùgbọ́n ẹ rí i pé ẹni tó máa so àsopọ̀ yẹn padà bí bàbá ìmọ̀ọ́mù ṣe so pọ̀ ọjọ́ tí mo ti ń wo wáàsí bàbá wa ìmọ̀ọ́mù Ìlọrin nínú ẹ̀mí mi ò lè sọ pé ṣé onísúfí ni bàbá yìí ni ṣé súnní ni bàbá yìí ni ṣé sálàfí ni bàbá yìí ni ṣé amadíà ni bàbá yìí ni wàláì tàlà kò jáde nínú wáàsí bàbá yẹn rí kò jáde nínú wáàsí bàbá yẹn rí bàbá yẹn so gbogbo ohun tó ń jẹ́ ìsìláàmù pọ̀ nílùú Ìlọrin gbogbo ẹni tó bá ti máa já sí wípé kò pèpè lọ sínú ìsìláàmù ó ń pèpè lọ sínú ẹgbẹ́ inú jàmáà ẹjọ́ tó tọ́ lọ́hùn Ìlọrin ẹ̀ wóore o ìsìláàmù ni Ọlọ́run ní ká pèpè sí o ìsìláàmù lọ́lọ́run ní ká pèpè sí o ìsìláàmù lọ́lọ́run ní ká pèpè sí o kò sí nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ níwájú Ọlọ́run o ìsìláàmù nìkan lọ́lọ́run pé gbogbo wa o lọ́lọ́run pé babaláku wa ànábì wa Ibrahim o gbogbo ẹni tó bá ti já sí wípé ó ti wà lórí mọ́kìfù wípé àwọn kan báyìí lọ́mọ ìyá òun àwọn kan báyìí òun ò lè bá wọn ṣe ẹ má fi jẹ mọ́ọ̀mù ńlọrin o kọ́ má dà lọ́rin rú o gbogbo ẹni tí mọ́kìfù ẹ̀
tí ó bá ti khalafa ohun tó bá Ìlọrin ń ṣe ẹ má fi jẹ ìmáàmù nílùú Ìlọrin o. Ẹ mọ̀ pé ilé álímì àáfàá ni wọ́n kọ́ lọ́hun tó fi wọ́n jọba. Ihun tó bá ti wá ń ṣe nílé álímì yẹn tí gbogbo wa mọ̀ pé òun ni asulu ìpínlẹ̀ Ìlọrin. Ihun tó bá ti wá ń ṣe nílé álímì yẹn ẹni tó máa délé ní tó máa ti pẹ́ má kúnlẹ̀ mọ́ ẹ má ba búbú fún ọba Ìlọrin mọ́ wípé èèwọ̀ ni àràmù ni ẹ má fi rú wọn jẹ mọ́ọ̀mù o ẹ má da pálásì rú o. Àwọn kan wà ń sìn ibi tẹ́mi wọn ga dé tí wọ́n mú ẹ̀sìn jọ Ọlọ́run àtànábì lọ torí pé wọn ò fẹ́ lóṣòó tó bá déwájú ọba náà ṣe lọ kí ọba o. Àwọn kan wà ìsìláàmù wọn ti ga lẹ́nu wọn débi wípé wọ́n láwọn ò lè lọ kí ọba àlọ nítorí wípé àwọn ò lè débẹ̀ káwọn bẹ̀rẹ̀ torí pé àwọn náà sọ pé àwọn aládùúgbò máa dọ̀bálẹ̀ ẹ má lọ ṣọba àwọn òbí yín mọ́ ẹ má kí àwọn òbí yín mọ́ ẹ má kí wọn lórí ìbẹ̀rẹ̀ torí pé kọ́ má bẹ̀rẹ̀ lẹ̀ ṣe rí wọn lọ́dọ̀ ọba o torí lẹ̀ ṣe rí wọn lọ́dọ̀ ọba látọdún yìí o. Bó dẹ̀ fẹ́ bó kọ̀ tó bá délé álímì àti ṣéwù àti ìmáàmù àti gáúsù àti mufti àti kútùbí àti gbogbo ẹ̀ tó bá délé ẹ̀mí àwọn òbí yàrá ìyá ẹ̀dá ilẹ̀ wà lọlẹ̀ ni wọ́n bí ẹ̀dá. Ó já sí pé èmi máa ń sọ fáwọn èèyàn yìí pé má pè mí ní ìmáàmù má pè mí ní ṣéwù má pè mí ní kútùbù má pè mí ní nǹkan kan ṣé bí mo ti ń jẹ́ ẹ̀míà ẹ̀ ti tó mi. Gbogbo tó ń jẹ́ kútùbí gáúsù ìmáàmù gbogbo yín bó ṣe lè hùn tẹ́ bá déwájú ẹ̀mí àwọn òbí ìdá ilẹ̀ àti mufti everybody ilẹ̀ wọn bí ẹ̀dá. Ẹni tí ò bá ti lè ṣe bẹ́ẹ̀ débi pé wọ́n máa sọ fún yín pé tọ̀gúùtì lọ́ba Ìlọrin ẹni tó máa pọ̀ bá Ìlọrin ní tọ̀gúùtì nítorí pé wọ́n ń lòṣó fún ọba Ìlọrin ẹ má jẹ́ kí irú àwọn bẹ́ẹ̀ wá jẹ́ mọ́ọ̀mù ńlọrin o mo wí tó o. Èmi sọ tèmi ẹ má fi irú wọn jẹ́ mọ́ọ̀mù nílùú Ìlọrin o kó má di wípé àwọn tó pọ̀ bá ní tọ̀gúùtì lọ́jọ́ kìíní àná àwọn náà máa padà wá máa wá di wípé wọ́n máa wá pàṣẹ fún ìmọ̀ọ́mù o. Ẹ dákun o Ìlọrin ẹ ròóre o ọ̀rọ̀ àmọ̀ràn ni o ọ̀rọ̀ àmọ̀ràn tí mo ní fún yín ní Ìlọrin nìyẹn. Engineer you are welcome. Nídìí eléyìí Ìlọrin ò ní bàjẹ́ o Ìlọrin ò ní dàrú o ẹ má jẹ́ kí wọ́n dàlú sí méjì o. Gbogbo ìlú tí ẹ bá ti rí pé àwọn tó yẹ pé ihun tí wọ́n gbé dání ò ń ṣe ìsìláàmù ẹ máa rí pé gbogbo ohun tẹ́ pé àwọn ń pèpè lọ sí ibi jàmáà ní ibi ẹgbẹ́ làwọn ń pèpè lọ. Gbogbo ìlú tí wọ́n bá ti jẹ mọ́ọ̀mù ẹ rí i pé ìlú yẹn ò kí ń tòrò ìlú yẹn ò kí ń tòrò. Bábùkù wá látọ̀dọ̀ ìmọ̀ ọba àbùkù máa wá látọ̀dọ̀ aráàlú ìlú yẹn ò kí ń tòrò. Ẹ lọ gbọ́n dáadáa o. Nídìí eléyìí ìsìláàmù làwa wà áfítà o. Gbogbo ẹni tọ́lọ́n bá kára kó máa padà jẹ ìmọ̀ọ́mù ìlú Ìlọrin kó jà jẹ́ mùsùlùmí tó máa so mùsùlùmí papọ̀ tó máa ṣe mùsùlùmí ní ọmọ ọ̀yá tí àní máa yára wa kọlọmọṣẹ́ láì bá wa ṣe ní rọrùn. Ọba wa ìlú Ìlọrin náà ẹ bá mi ṣe ṣéwù wallahu yasimuka minan nas la takhafu darkan wala tansha wala awla wala quwwata illa billahi alhaliyul azim. Tó ọba ìlú Ìlọrin náà ọlọ́ba fún ẹlẹ́mìí gún àtàlàáfíà o. Bàbá ti dàgbà kódà bàbá ti ń fẹ́ darúgbó. Ipò ọba yẹn náà Ọlọ́run jẹ́ káwọn náà lò pẹ́ o wọ́n tẹ̀ ti lò pẹ́pẹ́pẹ́ àti ìrokúrò wọn báyìí o. Ṣùgbọ́n mo mọ̀ pé ihun tó máa wà lẹ́mìí àwọn aláburú ni pé bọ́n ṣe máa overtake ipò ọba àti ipò ìmọ̀ọ́mù Ìlọrin ló máa wà lẹ́mìí àwọn aláburú nílùú Ìlọrin yẹn. Bọ́n máa ṣe overtake ipò ọba àti ipò ìmọ̀ọ́mù nílọrin ló máa wà lọ́kàn àwọn aláburú. Kódà mo padà gbọ́ ọ̀rọ̀ kan lánàá pé kí mọ́ọ̀mù yìí tó di pé ó wọnú ilẹ̀ báyìí kí mọ́ọ̀mù tó wọnú ilẹ̀ làwọn aláburú ti ń gbèrò pé tọ́ ó yá ẹja bẹ̀rẹ̀ sí ní tẹ́bọ́tìnì ẹni báyìí la fẹ́ kó jẹ́ ẹjọ́ o Ìlọrin ẹ má sún àsùnpara o Ọlọ́run ní dà lọ́rin irú o Ọlọ́run ní dà lọ́rin ìlú ẹnì kankan wa náà ọlọ́mọ ẹ̀ kó dàrú o. Ọmọ Abẹ́òkúta la wa Abẹ́òkúta ni wá Èkó náà bí wa sí Òṣòdì náà bí wa sí Òṣòdì náà lè jiyàn but Abẹ́òkúta ni àwọn bàbá wa ti wá Abẹ́òkúta ti wá náà ọlọ́mọdé ó dàrú
ọlọ́màjò ó bàjẹ́. Ohun tí mo mọ̀ ní pé lábẹ́òkúta ti wa èèyàn kan ò lè wọbẹ̀ níwọ̀kuwọ̀ kò lè wọbẹ̀ níwọ̀kuwọ̀ ó dá mi lójú bàbá wákìlú ò ní gbà. Ìdí eléyìí ọlọ́run abẹ́ gbogbo àwọn àgbàlagbà bá tó kù nínú Islam ọlọ́run bá wa dá wọn sí o, torí pé gbogbo àwọn bàbá yìí tó ń lọ yìí ń sìn àwọn ọ̀dọ́ tá à ń gbaṣẹ́ lọ́wọ́ wọn àtún Islam ṣe bá Islam o. Gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń gba iṣẹ́ tó ń gba àyè àwọn bàbá yẹn kò sẹ́ni tó ń ṣe bí àwọn bàbá yẹn ṣe ṣe mọ́ o, kò sẹ́ni tó ṣe bí àwọn bàbá yẹn ṣe ṣe mọ́ o, kò sẹ́ni tó ṣe bí àwọn bàbá yẹn ṣe ṣe mọ́ o. Àmọ́ abẹ́ ọlọ́run tọ̀ ọlọ́run Islam dọ̀wẹ́ o, àwa náà ọlọ́run má kánjú pa wá o. Ọ̀làlá ọ̀làwàlá kò wáta ilà bìláyì alhaliyyul azim tọ̀ ọlọ́run o. Islam ilẹ̀ Yorùbá ọlọ́run túbọ̀ jẹ́ ó dáa jù báyìí lọ, ọlọ́run jẹ́ ó gbòòrò jù báyìí lọ. Àbẹ̀wò ọlọ́run ọba wa ìlú Ìlọrin gẹ́gẹ́ bá yìí sọ ọlọ́run jẹ́ kó dàgbà, ọlọ́run jẹ́ kó dògbò jù báyìí lọ. Ọ̀làlá ọ̀làwàlá kò wáta ilà bìláyì alhaliyyul azim tọ̀ ọlọ́run àwa abẹ̀wò ọlọ́run àwa náà àti wà ní Islam àti mọ̀nà ọlọ́run padà ṣì wá lọ́nà o, ọlọ́run padà ṣì wá lọ́nà o, ọlọ́run padà ṣì wá lọ́nà o, ọlọ́run padà ṣì wá lọ́nà. Abẹ́ àfijọ́ kan ṣoṣo wọ ọlọ́run, àfi bẹ́ẹ̀ àfi ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad àfi bẹ̀wọ̀ ọlọ́run ó ti fi wá mọ̀nà ọlọ́run padà ṣì wá lọ́nà o. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana najina ma'a najina wala tuhallikina ma'al halikina laysa laha min dunillahi kashifan wakshifna min kulli musiba wa min kulli ziri sharin wa min jami'i masa'ibid dunya wal akhirah ya arhamur rahimin fa'fu anna waghfir lana warhamna anta maulana fanzurna ala al-qawmil kafirin. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ma'assalam wa ila liqa. Foríjì wọn Olúwa ṣìkẹ́ gẹ́ fún wọn, foríjì wọn Olúwa ṣìkẹ́ gẹ́ fún wọn. Àwọn àfáà wa tí wọ́n ti lọ ní ìlú gèrè àlìmí bismillah. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ìmáàmù fi dàbí kú ọ̀fọ̀ ṣọ́ba Ìlọrin. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ìmáàmù Kwara yàyà nǹkan ṣe wá ní Ìlọrin. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ìmáàmù tí mò ń wí kò sí irú ẹ̀ ní Ìlọrin. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Mọ́ṣáláṣí ńlá ti Ìlọrin ìmáàmù rẹ̀ ò sí mọ́. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Mọ́ṣáláṣí ńlá ti Ìlọrin ìmáàmù rẹ̀ ò sí mọ́. Ẹ̀ka sí Ìlọrin ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ wo mímbàrí Ìlọrin ẹni tí ń jókòó ń bẹ̀ ló kú. Ẹ̀ka sí Ìlọrin Lanre, ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. you are welcome, thank you. Ìlọrin tura kí n sunkún bàbá wa. Ọmọ Olúwàbí àti bẹ́ẹ̀ kọ́ iná. Ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ̀ka lọ sí Ìlọrin. Ẹ̀ka lọ sí ìlú wa. Ẹ̀ka lọ sí Ìlọrin. Ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ̀ka lọ sí ìlú wa. Ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ̀ka lọ sí Ìlọrin. Ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin. Ẹ bá wa dé Ìlọrin. Ọ̀fọ̀ ṣẹ́ ní ìlú wa. Ẹ̀ka lọ sí Ìlọrin. Ọ̀fọ̀ ṣẹ́ ní Ìlọrin.
wálé. Ìlọrin ti kú. Ọmọ àfa onídà lọ nílẹ̀ yìí o. Ìlọrin ti kú. Ọmọ àfa onídà lọ nílẹ̀ yìí o. Ìlọrin ti kú. Ìmáàmù àwọn abíláàlì. Ìlọrin ti kú. Ìmáàmù fún gbogbo Yorùbá. Ìlọrin ti kú. Ìmáàmù àwọn Haúsá wa. Ìlọrin ti kú. Ìmáàmù tí rú wọn sọ wọn. Ìlọrin ti kú. Ìmáàmù tó máa ń ṣòdodo. Ìlọrin ti kú. Ìmáàmù tí ó lábòsí. Ìlọrin ti kú. Ìmáàmù tí ó lábòsí. Ìlọrin ti kú. Bàbá òṣìkẹ́ ń pèrè o. Ìlọrin ti kú. Òfò ńlá ṣe wá nílẹ̀ yìí o. Ìlọrin ti kú. Òfò ńlá ṣe wá nílẹ̀ yìí o. Ìlọrin ti kú. Òfò ńlá ló ṣẹ̀ nílẹ̀ yìí o. Ìlọrin ti kú. Ìmáàmù Ìlọrin ti kú. Ìlọrin ti kú. Ìmáàmù Ìlọrin ti lọ. Ìlọrin ti kú. Ìmáàmù Ìlọrin ti lọ. Ìkíláàsì ìmáàmù tó ní Ìlọrin Bàṣírù ilé yẹn rè.